wá ní kí lọ́ọ́ lò bó lọ́ọ́ ṣe fẹ́ lo ata ìṣẹ̀ǹbáyé dúdú tàbí ata ìṣẹ̀ǹbáyé láti bọ́ nínú ogun àgbàdàn. Ìwọ wá ata ìṣẹ̀ǹbáyé kì bá jẹ́ mẹ́ta kì bá jẹ́ méje kì bá jẹ́ kúnwọ́ kódà ó lè jágolo kan ó lè jù bẹ́ẹ̀ lọ bó bá fẹ́. Ìwọ tó jẹ́ pé nínú drawer nínú ilé rẹ lówó tí máa ń sọnù, ìwọ dáta ìṣẹ̀ǹbáyé síbẹ̀, fata ìṣẹ̀ǹbáyé díẹ̀ tó bá ṣe fi sínú drawer ọ̀hún kó máa kówó rẹ síbi kọ́ wọn ti pa láṣẹ Elédùmarè wò tún rá mbẹ̀ mọ́. Ìwọ tó jẹ́ pé ṣọ́ọ̀bù ti ànábọ̀ lọ ná fún ọ tó bá ti pa wọ́n báyìí tó bá ti kó sínú drawer tó mọ kówó sí yóò bá dé páfe. Ìwọ kátà ìṣẹ̀ǹbáyé sínú drawer yìí ó wá máa pawó rẹ síbẹ̀ láṣẹ Elédùmarè ó rí i pé kò sánábọ̀ tán ná fún ọmọ kò síbi tó wò ló tún padà bọ̀ lọ. Wá ní mo ló kò jẹ́ bó o bá lò ó tí ò bá jẹ́ ajẹ́ pé ara rẹ ni só ti ń rùn ọ̀yà kíyèsí sàkánì rẹ kó mọ̀ jẹ́ pé bóyá ẹnìkan wà bí ọmọ sẹ́ni bóyá kan ni ń pọ́ ọ́lá tí kì í bá ti ṣe pé èèyàn ní ń pọ́ ọ́lá tí ń kówó rẹ tó o bá ti fata síbi tó o fata sí tó o sì kówó síbẹ̀ gbogbo tí jẹ́ tẹlẹ́dùmarè ọwọ́ òun tó pòórá mọ́. Wá ní bàbá ó tiẹ̀ sú ọ ọjà gan òkúkú tà akọ̀lọ́bẹ̀ náà là ń nájú wọ́n dáná bọ̀ wọn ò dáná bọ̀ ọjà tó bá tiẹ̀ tà kọ́lé èèyàn tiẹ̀ wá sọ kówó ẹ̀ sọnù. Ọṣẹ àánú wà nílé iṣẹ́ ìdọ̀wọ́ fẹ́ bàbá Ventures tó lè máa lò. Ọṣẹ àánú rẹ̀ 20,000 naira péré lọ́ṣẹ àánú láti ilé iṣẹ́ ìdọ̀wọ́ fẹ́ bàbá Ventures. Ọṣẹ ajẹ́gùn náà wà ọlọ́mọlógún títí tí kò jẹ́ lára ẹ bàbá àgùn tí tọ́ lò tó ṣiṣẹ́ lára rẹ̀ rọ́ṣẹ ajẹ́gùn 20,000 naira péré ni. Ọwọ́ afẹ́ wá tàbọ̀ fẹ́ pè wá pèmí sórí nọ́mbà yìí 09065636184. Ìlú Òkìní la wà lóṣùgbó tó bá ti ń wá wá bọ̀ tó bá ti dé junction àkọ́kọ́ nílùú Òkìní yẹn first junction Òkìní àwọn ọlọ́kadà wà ń bẹ̀ sọ fún ọ pé iléeṣẹ́ ìdọ̀wọ́ fẹ́ bàbá Ventures lọ́nà tàbí níbi àwọn tó ń ta fúrúùtù tó wà níwájú àwọn ọlọ́kadà yẹn wàá ti rí ọ̀nà eléruku kan tó kọjá níbẹ̀ lódì kejì títì wàá rí signboard iléeṣẹ́ ìdọ̀wọ́ fẹ́ bàbá Ventures lápá ọ̀tún bẹ̀ ìwọ́n mọ̀ tó signpost yìí bọ̀ iléeṣẹ́ ìdọ̀wọ́ fẹ́ bàbá Ventures ló máa já sí. Lágbára lọ́wọ́ Elédùmarè iṣẹ́ ò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́.